Ṣàkàṣìkì òde kí gbogbo lépa lọ́lọ́ kéré bá yín lọ́wọ́ Èṣùmàrè gbọ́dọ̀ yọ inú bá ń pa yín lẹ́yìn ẹjọ́ ẹnu kò fẹ́ wẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì tèmi o mo dé gidi gan kọ́ ọkùnrin ogun ẹ̀jẹ̀ kọ́kọ́ túbọ̀ àwọn ìyá mi ná torẹ́yìn rẹ̀ nílé ayé èmi júbà yín o ojúbà Elédùmarè ọba àkọ́dá ọba àdájẹ́ yìí ìṣẹ̀dá ńlá èmi forí balẹ̀ o ojúbà gbogbo àwọn aláàfáà pátápátá èmi júbà o gbogbo àwọn pásítọ̀ ilé ayé gbogbo yín pátápátá èmi júbà o gbogbo ẹ̀yin adáhùn ṣe èmi júbà Elédùmarè kún lẹ́yìn lọ́wọ́ ni wá dé gidi gan kú gbogbo ẹ̀gbà wọ́n gbé èèyàn rẹ̀ lè máa fọ̀rù ẹni fọ̀rù gbé Ṣàkàṣìkì ọkùnrin ogun ọkùnrin ogun ọkùnrin lọ́gbọ́dọ̀ aṣọ́rọ́ kò gíràn látọ́jú gíràn lọ adákẹ́ má fọ̀hún fẹ́lẹ́gàn èmi ní abẹ́tìlú kára bí àjẹrẹ àwa wa ìbátì èmi ní ìdájọ́ ẹsẹ̀kẹsẹ̀ èmi wà àtẹ̀tẹ̀ orí ìgbà èmi wà ọ̀gá wa bẹ́ o ẹnu ò dẹ̀ ṣe ẹnu ò ṣe rárá ìpínlẹ̀ káwọn sókè ẹgbẹ́ wa lẹ̀ kókó sóòbù. wà láìkàlà ìsúnmọ́bìlẹ̀ ilẹ̀ sí náà wà kì í ṣe pé bóyá mo wá dà pàrà ń bí àbí bákanbákan mo ń pàgọ́ ẹ̀ ó gbé kọ́ọ̀lù sórí mo nífẹ̀ẹ́ kọjá bó ṣe lérò ọlọ́run wà láìtàlà mo nífẹ̀ẹ́ kọjá bó ṣe lérò èdè ń ṣe mí náà mo ti wá pinnu mo ti pe gbogbo ẹ̀dọ̀ fún àti gbogbo ẹ̀ mo ti pe pọ̀ ọlọ́run n kò jẹ́ wá wèrè mọ́. Ṣàkàṣìkì ẹ wá gbá yìí bàbá o wájú ìyàwó mi mo wà wo bí ayé ẹ kò ní bàjẹ́ jọ mo fi ọlọ́run bẹ̀ mo dẹ̀ wá rí máa change máa yí padà kò ní sí ìwà jagajaga kó bá ní Ṣàkàṣìkì ojú kò síbẹ̀ yẹn bomi sí mi lẹ́nu kò jẹ́ dìde mo fi ọlọ́run bẹ̀ mo fi oògùn búra fún ẹ mo dẹ̀ fi Jésù náà búra fún ẹ kí ni kí n tún fi búra fún ọ. Ṣàkàṣìkì bàbá ẹ folúwẹ̀rí bẹ́ẹ̀. wàá ṣe oríire mo folúwẹ̀rí náà mo fi búra fún ẹ n kò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ó náà fún ẹ. ẹ̀yin ọmọ ọkùnrin tí màá sọ jọ́ torí ọ̀nà nǹkan dídé jókòó because bó ṣe kúnlẹ̀ yìí ó kàn embarrass mi ni bá tó kì í ṣerú dídé jókòó. ẹ jókòó kí ni ẹ jókòó olórí ló ń pàṣẹ bàbá ẹ dídé jókòó. kọ́múlò bàbá kọ́múlò kí ni dìde. ẹ jókòó. bàbá gbà yìí ni iyì rẹ̀ wá gbà. kó ṣe pé bóyá mi náà lọ́ọ̀bẹ̀ mo lọ́ọ̀bẹ̀ nìyà ṣé tí mi bá lọ́ọ̀bẹ̀ mo máa jókòó máa bẹ̀ sọ̀rọ̀ ni bó ṣe máa ń rí bákanbákan lójú mi ó máa ń ṣe bí tout bó ṣe rí wo oorun rí ẹ ibi báyìí funfun ibi black ibi funfun bá tó kì í ṣe masquerade. olórí swag nìyẹn swag ńlá. sórí mo yẹ nífẹ̀ẹ́ tó sórí kì í ṣe pé bóyá nǹkan kan mo rí lára ẹ̀ ọlọ́run èyíbó yìí ní ìwé yóò kà á tún máa rìn mí náà lọ́wọ́ ó mọ̀ pé ẹ̀rù kúṣà ayé pọ̀ àṣírí rẹ̀ ìwé yẹn ni wàá rí pé gbèsè ayé mi náà ó ti ń yí padà èmi náà ti ń ṣèkò wọ́n gbogbo nǹkan mi gbogbo ẹ̀ tí ó ti ń jọra wọn. If I may ask àwọn méjèèjì tó kó tira ẹ ṣé bodyguard ni mo fẹ́ pè wọ́n. màmá bọ̀ ọ̀rọ̀ jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ má làwà. àgbà yìí àwọn eléyìí kọ́ ń ṣe state mọ́ wọ́n ṣe state federal rẹ̀ wọ́n àrùn yẹn pa àgbà yìí. jùlọ. bàbá o kọ́bùlù. kọ́bùlù. yẹ wà fẹ́ bàbá. kọ́bùlù. bàbá o. àwọn ìmọ̀ ń dàbí lórí rúbì. wálé. afa. Ṣàkàṣìkì kọ́ Ṣàkàṣìkì. yóò wọlé kàwọ́. ọkẹ́ ní orí mi àgbà. níbo. fiyalẹ̀ aláyé fiyalẹ̀ wà tó tó. wọ́n ń tọ́ mi. wọ́n ti gbé ní bọ́ọ̀sì mọ́ ń jọ́ ní bọ́ọ̀sì pa ọdún bá. níbo pátá ní òkúta. àmọ́ bàbá ọ̀lẹ́ bàbá níbo yìí kò ṣíwálẹ̀ lọ́wọ́ kan. bàbá sí níbẹ̀ ẹ̀ ṣíwálẹ̀. ọ̀dọ́ ẹ̀ ṣíwálẹ̀.
o ẹ fọwọ́ ìbàlẹ̀ ó máa padà fẹ́ kí. Ọlọ́run a ní mo ti ṣìyàn ṣé fẹ́ bá dúlé jẹ́ ẹ̀bí òní ṣáká whatever. Kí ló dé? Bàbá àwọn ṣàkàṣìkì ni lọ́kàn dédé débi lọ́sàn-án yìí náà bá ní àwọn fẹ́ gbé o òkè o babaláko baba ní fẹ́ gbà dàbí òyàlá ìyá ní fẹ́ gbà. wọ́n ti ní kí wọ́n fi ilé o mọ́. dúró bá àwọn ọmọdé báyìí. ọ̀dà àwọn ti jẹ́ kí mi sọ̀rọ̀ tó tẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dáwà lè pèrè lẹ̀ bàbá wọ́n rí ọ̀sẹ̀ kan ṣùgbọ́n àdábà náà o. kí ni wọ́n wò. àmọ́ ṣe àmà èmi gan emergency ni wọ́n pè mí àti mo dé máa débi báyìí no weapon but tí mo mú nínú wọn bàbá àìbí ti sọ yìí ẹ gan. ẹ gbọ́dọ̀ jáde ọ̀rọ̀ emergency rẹ̀ emergency complex ni wọ́n bá àwọn ọmọdé báyìí níbí ayé sàkàsíkì ò ní ta. lágbára ọlọ́ọ̀bù ní ta. sẹ́mi sọ pé kọ́mọ̀ tó dúró ẹ̀ mọ́ ni. bàbá èmi kan wí sí wọn bí yàrá kú ẹ̀ lẹ́kọ̀ọ́ pé wà nílé ní kẹ́ ṣe létí níbi bẹ́ẹ̀ ọ̀la pé ìsìn nílé ni o ṣùgbọ́n ní ìsìn ìrìtọ́ máa ṣe dẹ́kun káfẹ́ lọ gbá bẹ́ẹ̀ ní ìsìn. ẹ jẹ́gbẹ́ náà mo ti sọ fún láì máa yìí pé oríta rẹ̀ ò dédí kí ló wá lóríta yìí ó wá bá àwọn jẹ́ báyìí ó bá àwọn jẹ́ báyìí. ẹ wọ́n bó ti bá àwọn jẹ́ ẹ wọ́n àwọn wòran. máṣà ẹ wọ àbàwọn jẹ́ gan ọlọ́run àbàwọn jẹ́ gan abẹ́ rí níṣà. bàbá àdìtọ́ máa ṣe tó kàn sí. kàtí kí ó gbà gbọ́. bọ́bọ̀ ẹ ṣe bọ́bọ̀ ẹ pàlẹ́ ẹ kọ́ àwọn ẹlẹ́yẹ kó wọn lọ sójú. yàrá jẹ àbàkùn wa ọjà rẹ. ọmọ ẹrú kú. ẹ àwa rẹ yẹ àbá ń bọ̀. aláì mi kí ló wà ń lẹ̀. bí La Liga nítorí lé ní ààrẹ ìjọba lórí àárọ̀kọ̀tà rẹ̀. ẹ̀fún ẹlẹ̀ èmi tí mo ń tọ́wọ́ fún ọdẹ bẹ̀mí náà lákọ́ kí ló ṣẹlẹ̀. ṣàkàṣìkì. ọkùnrin ló ké sí. ṣàkàṣìkì. ó mọ̀ ọ̀yàn. lọ́jọ́ táláyé ti dáyé olókì ni ò ti ń bá ajá nínú ẹgbẹ́ gbó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ajá ò ní tẹ̀lé wọn ajá tó kò fún ó lè kùté lórí ajá ó lóun fẹ́ sọdẹ̀ ẹ sọ fájá o kí tó bá dán wò á kan lápá kan tán. ìyànlẹ̀ gbàgbé mo sọ bẹ́ẹ̀. ìyànlẹ̀ ìyànkọ́ra yẹ kó jẹ́ mo ti wá sábẹ̀tẹ̀ lọ́rùn yẹn mo ti wá dí ẹ mọ́ mo ti kọ́ fún ẹ mo rò pé ó ní máa gbá ìtàn bá kínní. ṣàkàṣìkì kì í ṣẹ́rù ẹ o ìṣàtọ́ fún pẹ́tò kúròsì á fẹ́ lu ẹ̀múṣu lẹ́nu dúró níbi tó wà ṣàkàṣìkì. èsì wọn máa ṣe lọ́mọ̀yàn ẹ jẹ́ kó máa yàn. aláì kí ló ṣe ẹ ọdẹ pariwo má bí gbájú fún wọn ilẹ̀ kí a sọnù. ẹbí ọjọ́ ọ̀bíkà olórí ẹ o ṣe olórí ẹ o. ariwo kọ́ olórí bàbá olórí pé mi ẹ̀kọ́ la olórí. bàbá ṣàkàṣìkì dúró níbi tó wà láyé ẹ mọ̀ jẹ̀rí ẹ lórí tàmí wọn. mo ti wà lákọ́dí ẹ̀ wàá dáyàn mọ̀ àfi wọ́n sílẹ̀ ká má gbọ́ láǹṣẹ́ ẹnu wọn. ẹgbẹ́ pẹ̀lú ìjọ ẹ̀rẹ́ tó wájú yín àbí. tani wọ́n gan. ọgọ́ èmi tó sí à. bàbá kí ló sọ yẹ ọ̀bíkà ọ̀jẹ̀ kẹ́ mọ̀. ẹ̀fọ́ mu lágídí ẹ̀fọ́ mu lágídí ẹ̀wọ̀ bí ẹ̀fọ́ abalẹ̀ àti wọn mọ́lé ọ̀wá ọ̀lẹ́nu ẹ̀ka gbọ́ ògbó láǹṣẹ́ ẹnu wọn. adu lọ́tíkà. dájú ẹgbẹ́ ẹ ní wòtọ́ ẹ ní wòtọ́ àdáyé tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ṣàkàṣìkì ẹjọ́ wa lẹ́yìn ọ̀sìn yẹn ẹlọ́pàá wa ẹlọ́kìlẹ̀ ní ọ̀sìn ọlọ́pàá wà á gbà apẹ̀mí lọ́pàá mi ṣàkàṣì. àṣẹ ńlá rè látòkè. Ajaye kú ni bàbá eba. Àlejò náà rèé o. ẹ̀yin náírà mu
mọ̀ pé kó bá máa mú àwọn èèyàn wá kó máa múrò àwọn ìbára jẹ́ pé ṣe náà máa lè rà báyìí kó máa mú wá bá mi. mi ò ṣe nílera òun jókòó síbẹ̀ mi dúró síbí ẹ máa bọ̀ nìkan ṣayé báwo mo ṣe fẹ́ ẹ. ayé wa mi by space wa tó bá máa jókòó ó máa dìde fún mi yálà ìyá ẹwọ bí ó máa dìde fún mi ẹwọ mi rẹ̀ ń bá mi náà o ṣé ọ̀rọ̀ pa fáìn ni ọlọ́run burúkú yẹn dálẹ̀ ìwọ rẹ̀ dálẹ̀ ṣé àwọn eléyìí ṣé ọfà ètò ya omi kọ́ yìí. ẹfẹ̀fẹ̀ lẹ̀ ìyẹn ní kẹ́ máa sọ fáìn tó yàwó ilé ẹ̀dẹ̀ ń wá gbogbo ẹ̀ kó wa mọ́ra ń gbìmọ̀ ẹ̀ ẹfẹ̀fẹ̀ lẹ̀ jàre ẹfẹ̀fẹ̀ lẹ̀ mi ò rán yẹn iṣẹ́ tẹ̀mí gbà ní wá ṣe ọ̀gbẹ́ni ní sùúrù fara burúkú bá yẹn ẹfẹ̀ lẹ̀ jàre ẹfẹ̀fẹ̀ lẹ̀. ẹ̀wò bí orí mi ló kọ́ orí mi rè kún yẹn wá bá mi fa ó ti yé yìí ẹ̀ṣẹ̀ orí rẹ̀ ẹ̀ṣẹ̀ gbọ́ wọn béjì yẹn fara ìbalẹ̀ ọ máa ń béjù ẹgbẹ́ wọn tá kán yẹn ẹ̀fí gbá mi lórí bó ṣe wù í ẹ̀dá bò mí lórí. ọjà yín já ni bàbá ọjà yín já ni ẹni wẹ́sì. bí ẹni jọ mo bí ẹlẹ́dẹ̀ ṣé kébì máa gba ẹ̀mí ìwọ ń gbogbo oúnjẹ ìyẹn ká jẹ o fi bọ́ra ṣé alátàmbá àjọnu le gbogbo òun fa ìyẹ agbára yẹn kò ní ká kó bá délẹ̀ o kó bá bẹ̀ mí kò ní gbà o. èmi mo lówó mi tí mo fi sóúnjẹ èmi mo lóúnjẹ mi tí mo sè ẹni tó dáhùn mi ni mo gbé fún lọ́ọ́dẹ bí sùn. pẹ̀lẹ́ ìyá olówó ṣé owó yẹn ṣé ilé yín lè ọtí kó wá èyí sọ kàtà mi lọ tí iṣẹ́ yóò fi rówó má lọ lẹ́yìn. mo ń lọ tí mi ò bá sùn lé. ṣé wọ́n ìwọ ìdókòwò náà àbí sunwó náà ṣé wọ́n jẹ́ ìwọ jẹ́yàwó àbí sunwó náà àbí sáré rẹ̀ lọ. tí mi ò bá ti wọnú lé ìwá sùn. ẹ̀dùn ọmọ kí ló ṣẹlẹ̀ ń bí báyìí kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn. kèsè sí kìí ṣẹlẹ̀ máa báyàwó ara yà ọmọ ìkókò ọ̀nà bá mi. ìyàwó sẹ́mu bá mi ògbẹ́ kò ṣe tó ṣe tó bá kàn ṣé ìwọ kò fẹ́ yàwó sílé ṣé kí ọba fẹ́ yàwó kí tùbà gbọ́ràn ó ní bá mi. dání sọ́njọ́ wèrè rí ẹ. àgbà òfìlẹ̀ àbágbẹ̀dàgbà orí ẹ̀ wà ń bẹ̀. ó dà ṣàkàṣìkì. ó dà ó yẹ kó o rojọ́. ẹja kọ́ mọ̀. ṣàkàṣìkì. jẹ́ kí n gbọ́n bá ṣe fún ẹ̀kọ́ kí n tó mọ̀ máa ṣe sí. kí n máa gbọ́ kó bá rojọ́ òṣì bẹ́ẹ̀ máa mọ kẹjọ má lè kó máa rojọ́. ẹ kó sọ̀rọ̀. dání sọ́njọ́ ẹ wo gbogbo ara mi ó ti fẹ́ lómi pa èyí owó kò ní èyí nǹkan kò rí fílẹ̀ tábà tún mú kárí àtúndí kì í fò kí n nìṣó oyin òpònú yìí eléyìí péré ẹ lọkọ. ẹ bá káànú. ó mọ̀ ọ́ máa ṣẹlẹ̀ inú mi ń dádùn bọ̀ tẹ́lẹ̀ ni ọ̀dọ̀ Ìgbòho Sunday mo ti mọ̀ ó ra mọ́tò tuntun fún mi ó pé kí n máa fi ṣayé kiri ìgboro oníṣẹ́ kásítọ̀ mọ́kù mọ́tò kiri o àmọ́ wọn wá tún sọ yìí gbogbo ẹ̀ bára wọn lẹ̀ ni ó ti yẹ màá tún wò ṣe dáadáa ó yẹ ẹ mọ́ máa kọ́kọ́ ṣẹlẹ̀ nà ẹ̀wọ̀n kó wá dá wèrè kúnlẹ̀ nà ẹ̀dá kúnlẹ̀ ẹ̀dá kúnlẹ̀. ẹ má fi gbóyún agbára wọn kò ọmọ ẹni sáadà mi lẹ́yìn kíni nkọ́lé kúnlẹ̀ jọ lè máa kúnlẹ̀ èmi wájẹ. ẹ̀wọ́ bí ọlágídí ẹ̀fílẹ̀ wọn lágídí àwọn ìmúfẹ́ sílé. wọ́n bí òyà ń tọ́wọ́ bí kọ́kọ́ jọ. kúnlẹ̀ jẹ́kúmọ̀ lọ́wọ́ ẹ̀yìn yé gbogbo ẹ̀ fara gbọ́dọ̀ kọ́ni nkọ́lé kúnlẹ̀ jọ lórí ọ̀rọ̀ ìyàwó mi mọ́ kíni èmi wájà ń gà kọ́ àwọn rẹ̀ ń kọ́ mi ẹjọ́ àjàmọ́ àparí ẹ̀. mo gbọ́ lọ́yà kí pẹ̀lú bàbá kí ni ká ṣe fún gan. bàbá ẹ jẹ́ ká yẹgi fún. ká yẹgi fún. ó ṣe wà. lọ́yà kí ló ń kọ ìwé náà fi tí ẹ sí. bàbá o bó ṣe lọ bẹ́ẹ̀ ni ká dájú ẹ̀ bẹ́ẹ̀. kò mọṣẹ́ ó dà ẹgbẹ́ ó ti inú túbú dẹ́nu túbú. nkọ̀ṣẹ́ ń gbé o ó ti inú túbú dẹ́nu túbú tó bá ti wáyé délé àtúbọ̀ sí inú túbú. alábàámi ilé bàbá àgbàlagbà àfúnni lóúnjẹ máa wò bẹ̀ èèyàn àfúnni bùsùn máa wò bẹ̀ bàbá àgbàlagbà bàbá mo ti san owó yẹn mo ti fi 5 days sílẹ̀. ìwọ sanwó pé. àmọ́ sanwó mi. bàbá wọlé lọ́mọ yọmọ yóò sanwó pé o kì í ṣe fọ́nà ìlú kó wá lánàá ni. ilé ní fi 10 tó kún fa mi sára. bàbá àjẹnì màá ní kó fowó ìjà fa mi sára. bàbá. èlò olóògùn sí ibẹ̀
4-9 ló kó síbi owó ò pé. Bàbá ṣe mo pé ẹni máa ń fọmọ ìláyé jẹ. Àbá Ẹni máa ń fọmọ ìláyé jẹ tá bá sọ̀rọ̀ nsìn ẹ máa ní ká filẹ̀. Ìwọ. Àbá ẹ máa wúrú kíní burúkú ẹ máa fún chance ìwé lè kó 4-9 wá fún bàbá odi bàbá abẹ ó kó 4-9 ó ní bàbá ní kò fi 10-5 àkọ́kọ́ ṣe ara rìn dì níbo ní ibà ẹ kọ́ máa pé àwa gan bá ń bí ni o wà ó ti fún ẹ láyé jù o ṣó ti ń ya wèrè ni. Wà ṣé mo pé ó ti máa ń dìbò gbà ẹ̀ ṣé mo pé máa ń sọ̀rọ̀ ẹ̀ ní ká filẹ̀. Ẹ̀dá àmọ́ ládùúgbò yìí. Ẹni ọ̀rọ̀ yọ. Ẹ mọ̀ yọ. Pọ́nmilé. Àtọ́rí tẹ̀mí mọ́ ló ti wá o. Máa pọ́nmilé. Bí lọ́wọ́ bàbá Ṣàkàṣí kí mo bí lọ́wọ́. Wá ọ̀gbẹ́ni Sọmọbi tó wáṣá. Ìṣèlú ẹ bọ́ sọ́wọ́ ẹ̀yìn. Ìbọ̀ sọ́wọ́ ẹ̀yìn náà ẹ̀yìn ẹ bọ́ sẹ́yìn. Ìkókó àbí kí ló ti pè wọ́? Èmi ní kó wọ́n bá mi gbàgbó wá. Ìwọ sọ fún wọn pé kò sì gbó. Kí lèmi fẹ́ mu? Mi rẹ̀ ń ṣẹ́rù ẹ ládùúgbò ìlọ́wọ́ àdúgbò yìí dáadáa. Ìwọ ti ń dàgbà. Àwọn ọlọ́wà ló pọ́n fẹ́ nísìnyí, àwọn ọlọ́wà lójú ẹ̀. Dáhùn mọ̀. Ṣàkàṣí. Máa ń yàrá yí ẹ. Wọ́n júwe bí wọ́n ẹni àbó ṣì nà. Gbogbo àdúgbò ẹ̀ ní. Àbó òmọ̀bí tó wọ̀. Ẹni tá a dánwò nígbà tí irun dúdú. Tá a fi bá débi tí irun funfun sí. O sì láyà láti tún wọ̀ bẹ̀. Ṣàkàṣí kí. Máa yan àwọn aládùúgbò yìí nísìnyí. Èmi rẹ̀ ní. Ìyá yìí ẹ̀tọ́ bẹ̀. Lámọ̀yàn. Jákè jáde lẹ́gbẹ̀ẹ́ wọn ọlọ́run ẹni tí ẹ̀tọ́. Boys, àbí kí n fi kí ní ìbọ̀rí ní o wá bí lọ́jọ́ torí mi wálẹ̀ díẹ̀. Ilé bàbá. Tí mi tí ì gbé mú. Bá jẹ́ kó mọ̀ kó sílé wọ̀ Kọjọ́ dábàdà. Má jẹ́ kí n fojú ẹ̀ lọ́wọ́ ẹ̀ mọ́. Tó bá tún sọ́jọ́ bẹ́ẹ̀ sórí ilé àwọn. Wà tó bá máa fún ọ lóhùn. Ó wẹ̀ ni wọ́n máa fún lóhùn o. Ṣàkàṣìkí ló parí. Ṣàkàṣìkí ọkùnrin ogun parí jẹ́ mọ́. Ṣàkàṣìkí. Ṣàkàṣìkí àgbéròde kún gbọ́wọ́. Ó mọ̀ gbọ́wọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé báyìí ara rẹ̀ ní gbélé ni. Àwọn tó ṣe fún ọ ṣì ọ lọ́nà wọn sọ̀rọ̀ àsìkò tá a lójú ẹ̀. Orí ogún ọdún tájà ẹ ti ń sáré fàájì ní fẹ́ ṣe. Ẹ̀yin boys gbà ọ̀yà ìgbẹ́ lọ́wọ́lé wá bàbá yìí. Ọ̀dà ètò ìṣẹ̀lẹ̀ ni mo fún ẹ kó o fi ṣàṣeyọrí. Ṣàṣìgbé ọjọ́ tó bá dánwó ẹ̀wò àfi ẹ̀bọ̀ rí. Ajá ẹ̀ máa mú kò sọ̀rọ̀. Àwa máa lọ Ṣàkàṣìkí àwa lọ tún máa padà wá. A máa padà wá. Ṣàkàṣìkí máa padà. A máa lọ máa padà wá. A gbọ́ a máa gbórí wọlé. A máa padà wá. Ẹni bẹ́ẹ̀ bá padà àmọ́ ẹ tẹ̀síwájú níbẹ̀ yẹn o. Ẹ tẹ̀síwájú. Sami sẹ́rọ̀ tó wà lẹ́yìn o, alájí ń jọra, alájí tẹ̀mí lẹ́yìn o, wà á bẹ̀tẹ̀ o. Kẹ fún ayé brain gidi gan o. Yàrá báyìí, bàbá. Bàbá, ó ṣe jẹ́ pọ́jọ́ tí inú mi bá ti ń rọ̀ báyìí, inú tèmi máa ń lè. Ẹ ṣe mọ́ ní ká fàwọn ilẹ̀ inú ẹ̀. Àwọn yẹ kẹ́kẹ́ àwọn ìpè mọ́. Ó yẹ kẹ́kẹ́ kó mọ̀ pé àwọn ẹni tó yára pàrọ̀ ojú sáì fi lọ. Ẹ̀kọ̀ọ̀kan ká máa jẹ́ kọ́ mọ̀. Èyí téèyàn bá fi di ọmọdé lọ, a kì í fi hàn, a tún máa ń fi ọ̀nà ayé. Rẹ̀ jẹ́ ẹnu ẹ̀ ní wọ́n ń kó jẹ lára ẹ̀. Kúrò jèrè, wọ́n á ṣe ẹnu. Mo ti sọ fún ẹ mi ò láìkí ohun tó wà lórí ẹ yìí. A ní kó lọ gẹ̀ ẹ́. Kí ló sọ? Mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ. Ṣé kí n ṣe wọn kí ni nǹkan ni wọ́n gan fúnra rẹ rí? Tó mú ẹ kó mi jẹ, tó mú ẹ ṣe kí n tó fẹ́ kú lé mi lórí ráúráú. Èèwọ̀ fọ́ ni, láìka ìlérí mi. Sísílẹ̀. Àbò lórí burúkú ni ẹ́. Àbò ìṣiyèrè ni. O kì í ṣe pèlè wa.
ilé onígbàgbọ́ nílé wa wọn kì í ṣépè yé máa ṣépè. gbọ́jà rè mú ṣó ipò tí wọ́n fẹ́ kó máa bínú olórí burúkú ayé máa bàjẹ́ ni. àwọn ìṣépè burúkú rẹ̀. ìyàwó mi rẹ́rìn inú mi dùn. o serious rárá. ìwà làwà. o serious nítorí lára ẹ̀. àmà láti wà. àmà. ẹ̀lẹ́ lọ́ní bèbí. ìjókòó yìí wú mi. ó lè jẹ́ àdán mẹ́rin wọn. àwọn àníyàn dá àwọn àníyàn ó gbọ́dọ̀ wà gan. ó gbọ́dọ̀ wà gan. lórí àná mi. ẹ̀dẹ̀ ní sórí wà láì. ṣé èwo lọkọ lu wọn náà mo aláwọ̀ lọkọ owó wẹrẹ ní eléyìí lọkọ tó mú wálé fún mi yẹ. lọ́lá rẹ̀ kò ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe òótọ́ ni ó yẹ kó jẹ́ kí gbogbo mọ̀ mi mọ ẹ kí gbogbo ẹ̀ kó sí mọ́ra wọn. òótọ́ ni. ẹ kí màmá mọ̀. òótọ́ ni o máa bíyàn ní bó ṣe wà ẹ́ ọmọ tí wọ́n bá wọnú ilé kan tí wọ́n bá ṣe introduction tí o sì intro mímọ́ bẹ́ẹ̀ inú máa ń bíyàn bàbá kò dé wá yé yín ni o. jàkàjìkì àwọn gbẹ̀yìn jàkàjìkì jàkàjìkì. bàbá borí àgọ́ ni àwọn yẹn máa fi dáná lẹ gàràgà ọ̀nà ọmọ fẹ́ẹ́ tura fitifiti jà tuatua lè ga inú ibùsì bàbá borí àgọ́ náà máa fi dáná lẹ gàràgà fẹ́ẹ́ tura jàkàjìkì. eré tí lọ́mọ mi yé ó máa ń ràn án mo mọ̀ pé ó máa ràn án ó tún ti ràn wọ́n náà lórí ìdúró kọ́kọ́ jókòó báyìí dápẹ́ mi ni mo bí ẹ ṣàkọ́kọ́ jókòó báyìí. ṣé lẹ́yìn bí mo ṣe ń wò yìí dúró náà ṣé wọ́n lọ́kọ ìwọ mọ́tíkọ́lọ̀ di ọkọ. orúkọ màmá tó forúkọ kan fún mọ́tíkọ́lọ̀. ṣọlá mọ́tíkọ́lọ̀ ọ̀pọ̀dì yé kí n tó la ojú tí mo dì yìí kí n tó la ojú tí mo dì yìí ẹ ti parẹ́ kí n di tẹ́lẹ̀ lẹ́yìn lórí tí bá la ojú tí mo bá rí yìí máa bọ́ yìí. a máa padà wà á máa bù sí ọ a ti máa padà wà á máa gbórí wọn ló ti yẹ máa mọ a máa padà wà. lọ́lá jọ́ torí ọlọ́run kí ni mo ṣe fún ẹ kọ́ sọ́kọ́ tí mo ṣe. mo ṣe léṣe kan tó bá ti yà jẹ mí mo ti kọ́ lọ husband yẹ mo kú o mo ti kọ́ lọ husband. eriwo yà Ṣàngó pòde olùwọ́yí nínú gbogbo ayé yìí láti fi ṣọkọ. wọ́n ti lọ́wọ́ mi ní nǹkan. wọ́n ti náà ní nǹkan ẹgbà mí ẹ̀ àbí amáyé ẹgbà mí ẹ má jẹ́ ọ̀nà ọba ẹ̀ jókòó wọ̀ mí lọ wọ̀ mí mọ́ ti kọ́ lọ. ó ti rẹ̀ kó lọ. mo bẹ sọ̀rọ̀ o ṣe o sábà ṣe mi ò mad ṣe ti gbọ́ mi ò mad. wọn mad bí mo ń pè ẹnu dé ló ń sábà wọn ta. wọn wọrí tèmi kí ló dé student kí ló dé. ó gan o ó bá jẹ́ gan o. kí ni mo ṣe. ṣé o mọ bí mo ṣe dé ládùúgbò yìí. mi ò mọ. torí pé kò yẹ dọ́nà ṣáàkì nínú ilé yìí ta lọ́kọ ta níyàwó. bàtà bá sọ everybody ló ti mọ̀ pé ọkùnrin rẹ ọkọ. tó bá jẹ́ mi lọ́kọ ṣùgbọ́n ṣáàkì èyí tí mi ń kún nínú ṣọ́ọ̀pù ẹ̀ yẹn Italian shop tí mo gbà fún ẹ yẹn etí mi ń kún bẹ̀. student kí ló dé gan bá lọ ṣe pẹ̀lú mi aláyé pọ̀. mo rò pé kò fẹ́ dàbí àlàyé ẹ̀ ṣáàkì sọ́ra ẹ o má máa jẹ́ kí n máa sọ̀rọ̀ sí mọ́mí o orí ẹ̀ dàrú ni I'm talking you are talking how many talkative ogò ṣáàkì wọ́n jẹ́ kí n mọ̀ wípé nínú ṣọ́ọ̀bù tí mo fowó ara mi gbà Italian shop tí mo yìí kúpọ̀ ẹ̀ fún ẹ yẹn wọ́n ní àwọn riffraff ọ̀dẹ́ guys kan máa ń wá bẹ̀ tí wọ́n máa ń wá mu pàrágà wọ́n ní ìdíwé tí ẹ máa fi ń ṣeré wọ́n ní kò bá tìyàwó lé mu rárá àtọ́. ṣé kí n máa lọ sí ṣọ́ọ̀bù mọ́ àbí owó yìí náà ti máa pa tí ó bá sáwọn kí ló ń jẹ́ yàpára àbí tí màá kọ́ ṣe máa jẹun aṣẹ́jọ́ náà ni. owó ẹ̀ ní wọ́n ti jọ náà ṣáàkì èmi bẹ́ẹ̀ náà wò pàrágà lọ́nà èdè náà fún mi lójúmọ́ gan ṣé mo gbà ju 1,500. ṣé ìgbọ́rọ̀ 1,500 ẹ lọ jì tí ọba nínú ọkùnrin yẹn tí ọba ní jò. ó ní ẹni ìdá òṣèré àtàmọ́kò yóò rí ẹ bàjẹ́ kó jẹ́ kí n sọ fún ẹ èmi ò fẹ́ gbogbo wòrowòro tẹ̀ ń bára yín ṣe yẹn o jẹ́ kọ́mọ ẹ̀ níyàwó lé jẹ́ kọ́mọ yàtọ̀ ní láàrin ìyàwó student àti àwọn ọmọ idiot. student ẹ ṣọ́ ara yín o wọ́n láti ti pọ̀ jù. ọmọ máa fara ìtajà
mo mọ tí mò ń sọ owó lé lórí o. ok tí o bá tẹ́ yín lọ́rùn ẹ wá lọ lé wọn gbà ẹ. kémi wá síbẹ̀ kí wọ́n á lé wọn. ẹ lọ lé wọn. ok mo ti gbọ́ àbíkọ́ ìbólódà ìbólódà olórí burúkú aṣẹ́wó olè ọ̀lẹ́ àgbàdọ́kọ̀ kọ́ ìbúlọ́wọ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀ dàgídí jẹgẹdẹjẹgẹdẹ sí èrè yóò dá bàbá rẹ̀ tó fi. olùdáhùn láyé ọkàn tí ẹnu àbalẹ̀ Ṣakiru tó o bá ti fẹ́ kí n máa gba ogun tó bá ń rà wá fún mi gbogbo nǹkan tí mò ń bẹ̀ sọ àfi kó o gbà sí mi lẹ́nu àfi kó o dùn mí nínú kó o change kí ni mo tẹ̀ ti rí ti orúkọ tí wọ́n ń pè ń gbòòrò yẹn náà. Ṣàkàṣìkí orúkọ dáadáa ni. ìwọ náà gbọ́ lẹ́nu ẹ̀ Ṣàkàṣìkí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ inú Kùránì wo ló ti gbọ́ tó ti sọ Ṣàkàṣìkí inú Báíbù wo ló wà níwọ̀n ọmọ tí mo bí lọ́jọ́ tí ìlú rojú tọ́nà ráyè tí gbogbo àwọn èèyàn kí mi kú oríire tí àwọn àfáà ńláńlá tó wá bá mi sọ orúkọ ọmọ tí wọ́n sọ ẹni Abdul Shakiru táwọn ayé wa ń fi ẹnu burúkú pé ẹni Ṣàkàṣìkí. Ìyá Ṣakiru nígbà yìí mo ṣe wà ní state ló yẹ kí wọ́n ti máa gé mi ní ọwọ́ kó ti máa gé mi lọ́wọ́ ẹ̀yin náà mọ̀ pé n kò kàwé ọ̀dọ̀ bàbá mi yìí mo gbé dàgbà wọ́n ràn mí léèwé ìgbà yìí mo dẹ̀ wà ní state rẹ̀ kan ti máa gé mi lọ́wọ́ nísìnyí mo ti di federal èèyàn dẹ́ gbọ́dọ̀ jẹ́ kọ́ máa mọ̀ ìdí ẹ̀ mo ti ra mútọ̀ kọ́ máa mọ̀. Ṣakiru kí ló ń jẹ state mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó tẹnumọ́ kan ṣo yẹn mo ní mo fẹ́ kó dùn mí nínú mo fẹ́ kó dùn mí nínú kó tiẹ̀ máa bọ̀ báyìí kí n rí kó gbé jíìpù dé kó máa sọ pé Ṣakiru kí máa sọ pé ọmọ mi rèé gbogbo àwọn tó ti fẹnu burúkú sọ̀rọ̀ burúkú sẹ́ kó máa fẹnu wọn kó jẹ báyìí pé àbí Ṣakiru kọ́ yìí bẹ́ẹ̀ mo ṣe fẹ́ kó ṣe ọkọ mi ṣàánú dùn mí nínú. Ṣàkàṣìkí ó dé kí gbogbo lè pa lọ́lọ́ kéré bá yín lọ́wọ́ ìṣùmàrè gbọ́dọ̀ yọ ìlú bá ń pa yín lẹ́yìn ẹjọ́. Tinúkẹ́ kí ló máa ń ṣe ẹ́ báyìí náà ó máa ṣe kí ni. Jimmy ni gbowó sùn ni. tó o mọ̀ pé bàbá wa lọ síbítù. Màá ti bàbá wa lọ síbítù kò sí torí ẹ̀lẹ́bí fẹ́ kí n fail exam mi ni. Exam wo ló ń fail? Jimmy ni gbowó sùn mi ni. O bó bá ṣe ní ìsìn wà ṣe nígbà mìíràn. Èmi máa gbowó sùn tèmi ni mo máa gbowó sùn tèmi mo jẹ gbọ́dọ̀ gbowó sùn mi ni. Ó yá wà á ṣe nígbà mìíràn. ó jẹ́ ikúdé. ẹ̀jẹ̀ kọ́mọ̀. Olórúkọ ńlá. Bàbá yín sẹ́. Bàbá yín kọ́ ló béèrè yẹn. ẹ lè sọ̀rọ̀ àbí mo pé bàbá yín kọ́. Bàbá kò sí ilé bàbá wa lọ síbítù. Bàbá yín wà lọ síbítù nígbà yóò gbowó tán kàn gbéṣẹ́ fún kó bá wọn ṣe sọ́kàwé owó aláàkúrú ná. Ayé àbájẹ. àwọn apọ̀ wà lọ sí Peter kó kó lọ sí Peter kó gbàrú lọ àjẹyà ẹ̀. Àlùkìámọ̀. kó tún kó ọlọ́run kó gbàgbé wà sáyé àjẹ burúkú yà. Burúkú gidi. torí tí mo yẹ gbẹ́sẹ̀ ìlàsùn wá báyìí. Ẹlẹ́tà. àdé èso owó bàtà bàbá mú ní. Ṣàkàṣìkí. nígbà ayé wọn nígbà èèyàn sì ń dá nǹkan nígboro. Ṣàkàṣìkí. ẹ̀jẹ̀ kó mọ̀. Ṣàkàṣìkí. àmọ́ ẹ̀jẹ̀ kó mọ̀ pé bàbá wọn máa jẹ ìyà. ẹ̀jẹ̀ kó mọ̀ ó máa jìyà ẹ̀jẹ̀ kó mọ̀ kó máa jìyà. Ó máa jẹ ìyà. Ọbẹ̀. ó máa jìyà kọ́rẹ́ tí ní. A jẹ́ gidi gan. ó di gbòòrò. Bàbá ló di gbòòrò. Ó lọ ó padà bọ̀. Àwọn dà. Kí lẹ wá fẹ́ ṣe sí ní ìsìn? Kí lẹ fẹ́ ṣe sí? Kí ni mi ní ṣe sí? Àwọn ò ṣe dúró dè mí. Nígbà tó wà bí ẹ ṣe bá wọn sọ pé fẹ́ náà wọ̀ lóògùn. Tó o fẹ́ ná lóògùn ni kọ́ máa pè mọ́ lóògùn ni. Tí ìbá ṣe bàbá mi wà lọ síbítà ni kí wọ́n wá gbé wọn Ṣàkàṣìkí kan. Mẹ́jọ ló máa kú lóyún. Tí mo fẹ́ ṣe sí. Ìwọ́n fi yàn lẹ̀ jẹ́ ká lọ bá bàbá lọ síbi yọ́yọ́yọ́yọ́ lọ má jọ rẹ̀ ká lọ bá bàbá lọ. agbára ńlá mọ́tò tí mo pé kó tó jẹ́ ẹ̀mọ́ ní ìdí ẹ̀gbọ́n ni o. ó ti fa láàárọ̀ yìí o. àgbà wo bílẹ̀.
ọmọ yẹn ti ẹ̀. ìyá ẹ̀ tó bá ti wà káwọ́ kó ibà yìí ìyá wò ni. wọ́n máa ń kọ́ra mọ́yàn ní. ẹ̀jẹ̀ kan mọ̀ ẹ̀jẹ̀ kan mọ̀ bàbá àgbàlagbà akílágbọ̀ màbálàlà sọ fún wọn àwọn máa sì tún tó wọn lè wá ibà kan máa lè fáwọn akẹ́kọ̀ọ́ ló dá ilé ìta ni orí mẹ́jọ ẹsẹ̀ mẹ́fà lọ káwọn lè máa lò níbo láti ibo ó kéré ẹjọ́ kọ́ mú bàbá. kí ló ń sọ ta ló sọ̀rọ̀ níbo la ti sọ ọgbà wọn mi rí wọn mi gbọ́ wọn àwọn ọ̀dà yàrá yẹlẹ máa bàjẹ́ táwọn bá ń kí bàbàbàbàbàbà yàrá yẹlẹ máa máa bàjẹ́ ló ń kí ọ̀hún ni o ti gbà wá orí ọ̀fẹ́ yìí ọ̀fẹ́ yìí tẹ́lẹ̀ lọ́ọ̀kẹ́ tẹ́lẹ̀ lọ́ọ̀kẹ́ yàrá bàjẹ́ wo bí ìwọ lè máa fún yàn lẹ kó máa fún yàn mọ́tò ẹ̀mí ìjẹ́nu wẹ̀rí láyàn mọ́ kó jẹ́ kó rí ẹ̀ kó pẹ́ mi ìdẹ̀ gbádùn erí wo bí lẹ́nìí wàá dé èèyàn mọ̀ mo ní kó wá gbàgbọ́ wá fún mi lọ́wọ́ ẹ̀díjọ́ sí wọ̀ lórí ẹ̀ tóbi jara lọ ọlọ́nṣẹ́ yamayama ọlọ́nṣẹ́ ọlọ́mọ ọlọ́nga ọlọ́nṣẹ́ bó ṣe wẹ̀ wọ́n wá mú gbóyè lẹ́nìí wọ́n á mú tẹ́rùlì wọ́n á jẹ gbóyè wọ́n á tún fi gbóyè wẹ̀ àwọn ọmọ mi wọ́n ṣe kí ni wọ́n tẹ́ wọn bọ̀ ṣàkàṣàkà ìwọ gbogbo fún ààrẹ ẹ̀gan wọ́n tún rún ẹ̀ jù á tẹ̀ ẹ̀ jù ọkùnrin ló ń ké sí o mo tún padà wá. mo tó bẹ́ẹ̀. ọ̀dọ́ tó ti gbàgbé pé bọ́mọdé bá darí sapá apá apá. ìyá ẹ̀yẹ ká wá ìyá pálásán. wà á ní padà wá kí ló wá fẹ́ túwò báyìí. koríko èèyàn bá fojú lé náà kọ́ra. ó máa gbé yẹn ṣubú láti orí ìjọba. ó gbé yẹn ṣubú ni o wà á ó máa gbé yẹn ṣubú. ó wù láì jọ ó máa gbé yẹn ṣubú ni. ó ti kó freeze ó ní kó tún kó parẹ́ kejì tuale àbágbàgbà respect. ṣé mi ò rán ẹ létí ni pé àgbérò ni kò ń gbọ́wọ́. àbáláyé ló. má bàa mi sọ pé kí ló ń ṣe wá gẹ́ọ̀ yìí ni kò bá sọ̀rọ̀ ó ní kó bá wí nǹkan tí wọ́n ti sọ pé mi ní gbà kó má bàa mi dán o mọ́ hey it's a warning má bá mi dán o mọ́. ó fọ́ ní gan òhó ò lè gbà wá tó lè larí mọ́lẹ̀ ó lè lọ pokùnso lọ́kù tó bá fẹ́ kú kọ́ lọ kú imagine òun ò lè gbá rẹ̀. ṣé mi ṣe ó ti tó jọ wọ́n ìdè ṣe pariwo léra yín lórí báyìí ṣé bí kò máa rí yín bíi táùtù ni a ní ọmọ ọ̀tá. tout lẹ́lẹ́kẹ̀lò no lẹ́lẹ́kẹ̀lò jẹ́ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí yẹn first born wa doctor ni ó ti ní hospital tiẹ̀ tí òun náà mọ̀ second born wa lawyer ni èmi gangan fúnra mi kọ́ mo mọ ibi tí mo ti bá kárí àmì dé káwọn kan tó wá sọ wípé àwọn ẹ̀gbọ́n kan ṣàkàṣíkì ṣàkà whatever ṣàkà tó fi ra nǹkan lọ́jà kí ìwọ́n máa tó kóun jẹ́ ṣàkàṣíkì àwọn ọmọ ọ̀tá àwọn ọmọ òṣì tó ń fagbó kiri ó lọ́n fi ṣẹ̀gbọ́n ìdí ọ̀ kò sẹ́jọ́ lọ́wọ́ ẹnìkankan nínú yín. ẹjọ́ èmi tẹ fẹ́ mọ̀ mi fẹ́ mọ̀. no kí ni mo ti kí ni mo ti sọ mi ì sọ. ṣé ló ṣe sáwọn ọjọ́ kí ló ti sọ ẹ̀yẹ̀ pé ra yín lọ́rẹ̀ ó ga fún ọ. bí pé tó ká máa bára wa nìkan má tó bára wa tó sọ̀rọ̀ oúnjẹ ọ̀sìn làwọn pípé ṣá. mo tójú sí mi káàkiri kí ló dé kó ṣé mi nìkan máa kọ́ ní ẹ̀gbọ́n ni. ètò ayò kí ló ṣe. mọ́mí kí ni ò ní ṣe mí kí ló ní ṣe mí lórí ọ̀rọ̀ mọ́dá mi yìí mọ́mí ìdọ̀tí ti pọ̀ jù mọ́mí ṣé mi nìkan mọ́ kọ́ máa nẹ́gbọ́n ni
ẹjọ́ ọmọ kan tó fọ́ nílé ni mo kàn ń bọ̀ ní mo ìpàdé àwọn ọ̀rẹ́ mi lọ́nà nìyẹn pẹ́pẹ́ sí kan máa sọ ní mo rúdú sóhun ló bá bẹ̀ sí ní fọ̀rọ̀ bọ̀dá mi bú mi ẹ pẹ́pẹ́ sí kan ó mu gbó ó mu sìgá ó kíníkan ṣé ọlọ́pàá mọ́ wọn ni mú mi ẹ̀wù nǹkan tẹ́lẹ̀ tẹ̀ máa sọ ni pé bóyá ti fi bọ̀dá mi jẹ́jẹ́ bí kan kẹ́kẹ́ lọ sọ ẹ̀wù ọ̀rọ̀ bọ̀dá mi ti sú mi ó ti sú mi. túnra lò kí nìkan tó máa ń ṣe ẹnu èmi mà ní rọrẹ kúnnù lé mi o ṣé bí mo ti sọ fún ẹ pé kó má máa rìn ní rìn tán lè fi ẹ̀gbọ́n ẹ bú ẹ àbó máa sọ pé Ṣákírù òkè ṣẹ̀gbọ́n ẹ ni jọ ṣó lè lọ mú olówó níbì kan kó wá sọ pé ẹ o eléyìí òkè ṣẹ̀gbọ́n mi mọ o bàbá olówó ìlẹ́gbọ́n mi àbí ọ̀dọ̀ olówó ìlẹ́gbọ́n mi àdúrà lájọ wa máa fi ràn lọ́wọ́ torí mo mọ̀ pé bí mo ṣe bí kọ́ nìyẹn lágbára Ọlọ́run lágbára Ẹlẹ́dàá mi Ọlọ́run Elédùmarè á má bá mi yí lọ́kàn padà Ọlọ́run bá mi yí lọ́kàn padà àdúrà lájọ máa máa gbà ṣé ìpínlẹ̀ ló ṣe wá dà báàgì lẹ́nu kó wá. Mọ́mí ṣé kò tó torí ẹ̀ ní ẹ ojú tí yẹn ti pọ̀jù fún mi ó ti sú mi I'm tired ẹ bá lásán yẹn ti pọ̀jù fún mi ó ti sú mi ó ti sú mi. lórí ẹ̀kúnnù lè tèmi o yíyí akẹ́rù ẹ̀kẹ́. ó bá ká jẹ́ ọmọ ìtẹ̀yìn wọn lọ́kọ̀ padà ni ó ti sú èmi o. gbogbo yìí ni máa jèrè agbára Ọlọ́run kí ìdẹ̀ ní fojú sunkún òun náà. àti inú márùn ìwọ ló bá wọn kọ. ọmọ pé fíìmù kí n dé èmi kí ni wọ́n ti mọ bẹ̀rẹ̀ mo ti mọ the end ṣì máa wò ó sùn ṣótán ṣóbi méjì mi lọ tuntun fẹ́ ṣòlì. ẹ má ló mọ ẹ má ló mọ. ẹ ká ọmọ ẹ ká ọmọ. tí mi bá káàbọ̀ kan. lọ́lá kò sígbà tí mi ní ilé-ìwọ̀ náà Adéọlá tó ń bíbà ṣé wọ́n lè lajú ẹ̀ sílẹ̀ kó lọ́ máa fẹ́ ọmọ kan ọmọ tout ni wọ́n pè ní ṣakasúkú àbí kí náà ti ń pè yẹn ìjọ tí má tún jọrí ìwà àti ẹ̀ papọ̀ gbàdàgbàdo àgbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ ìwọ dẹ̀rẹ̀ mi fẹ́ rí ẹ́ ń bíbà ẹ̀ mọ́. kò sí mú mi. má mọ́ mi mi. tí o ti rí nǹkan sí mo máa ń sọ fún ẹ times without number lórí ọ̀rọ̀ ọ̀gá yìí mo bóyá kí ló fẹ́ fi ṣe kò sí nǹkan tó fẹ́ ṣe fún ẹ náà mo dẹ̀ máa ń sọ fún ẹ ṣé o ti jẹ́ kí mọ́mí sọ̀rọ̀ sí mi sìn wọ́n ní kí n má wá síbí ìbàyẹn mọ́ tí mi bá wá síbí ìbàyẹn mọ́ sìn yàrá bí bóyá kí ọmọ yẹn ọmọ òṣì ni. excuse me kí ni problem ẹ náà. má bínú. after all mo ti sọ pé kò má wá sọ́dọ̀ wa mo gbọ́dọ̀ má wà mọ́ jókòó sílé yín. ó bí adé máa ṣe bí kò understand ṣé mi mọ nǹkan tí mò ń sọ ni àbí ṣé mi ní ṣe nǹkan tó yẹ pé ó máa pè mí lọ́jọ́ ọ̀la ni àwọn afẹ́ wọn náà ní tàtàtàtàtà. ọmọ máa kú báyìí ìyàwó ẹgbẹ́ mi ẹgbẹ́ mi olórí ẹbí èmi kò láìkí gbogbo eléyìí o Kẹ́hìndé nígbà yìí bàbá kò bá kú ṣé àwárí kakọ́ kú náà àbí kí ló ń ṣe yín náà èmi kò láìkí gbogbo eléyìí o. gbogbo dédé gbé tẹ̀ǹkẹ́ yìí ò gan kankan ẹsẹ̀ ló yẹ kẹ́ máa gbàdúrà fún pọ̀ ọ̀run pé kọ́ ló ń jẹ́ ó sùn re. olórí ẹbí gbàtẹ́ wá ń ṣe báyìí kí lè fẹ́ kí mi máa ṣe ẹ̀yin tẹ́ kú fún mi ní bàbá ẹ̀ dìde. ìyá ń ké báyà wá nìyẹn kó máa ké kẹ́ máa bẹ̀. ẹ máa bọ̀. mo gbé kẹ́ ẹ mọ̀ yàn. mo sọ bẹ́ẹ̀. níjọ́ kìíní àná yín mo wá bá yín mo gbé bàbá yín mo gbéṣẹ́ ń. bẹ́ẹ̀ni. mo ní kó bá mi ṣe sọ́kàwé mi. mo sọ bẹ́ẹ̀ o. ẹ wá pọ̀ síkì. mo dẹ̀ wí yín pé kó bá lọ ọ̀run àpàdé lọ́hùn. wàláì. á jẹ̀yẹ. máa jẹ. mẹ́fà rẹ mo pé mo kọ́ lẹ̀ ń wo. àìsàn àlá máa jẹ. lẹ́nu ìrò máa jẹ̀yẹ. èyí bàbá. Manager! Ẹ mọ̀ sọ ẹ ti mú kiri ilé mẹ́fà rẹ̀ mo fẹ́ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mélòó kí n fún. Lérò ìjì àwọn mẹ́fà náà dá àtàkàṣì mẹ́fà náà dá. Mẹ́fà ẹ̀ dà. Ó dá àtàkàṣì. Ẹ kí ló máa ṣẹlẹ̀? Ẹ palẹ̀ mọ́jú àgbo ìkọ́kọ́ fún mi. Ẹ palẹ̀ mọ́ bí. Ẹ palẹ̀ mọ́ bí mo kọ̀ bẹ̀rẹ̀. Ìjàpálẹ̀ ìjà ẹ̀. Bàbá mi kà ọ́. Ó kà wá bà. Mẹ́ni. Méjì ó.
ìwé níjọba tó gbé dé yìí àní ẹ kọ́kadà wọlé ẹ sọ̀rọ̀ rẹ̀ sì sáfẹ́ jẹun kú ni. olórí gà. nọ́ọ̀tìkà nọ́ọ̀tìkà ọmọ oró. àfúnni ló jẹ máa wẹ̀. àgbàlagbà. kí ló ń ṣẹlẹ̀ ìwúlarí gbọ́. ṣé a máa mi bọ̀bọ̀ wèrè yìí ṣàkàṣíkí ó ń tẹ̀ wá lójúmọ́lẹ̀ o. ṣéke. ọlọ́run ó kọ́ parí bọ̀bọ̀ yìí ń gbòòrò dẹ̀ ó ṣàlàyé. bàbá àgbàlagbà ẹ má jẹ́ ká gbégbó. again again hey wonderful. bàbá mi ẹ má jẹ́ ká gbégbó fẹ́ gọ̀ tá bá gbégbó fẹ́ gọ̀ ẹ̀gọ́ máa fọ́ gò ṣàkàṣíkí ń tójú àwọn amọ́lẹ̀ ń gbòòrò ó kàn ṣe bí ẹni pé bóyá àwa ò lọ́wọ́ èmi lọ́wọ́ o bàbá mo kàn gọ́ pa bí èrè Awólọ́wọ̀ mò ń wo bí ẹni pé mi ò mọ bó ṣe ń lọ ẹ ṣí wa sílẹ̀. nọ́tíkà nọ́tíkà. ṣáàmà mi mo dẹ̀ sọ fún yín kẹjẹ́ ká lọ bójú bọ̀bọ̀ yìí jẹ́ ọmọ òtá lásán lásán bàbá kò sí ṣáàmà kankan àti wàá máa gbowó lọ́wọ́. ìjàpá ń sunkún àléébù ó ní bòun tòun ti rí láwùjọ ẹranko ọyọ́ tó fojú kan ràkúnmí ọ̀tá ọ̀dà fọlọ́ ni o. kábíyèsí o. gbogbo ohun tẹ́yìn ń rò lórí ọ̀rọ̀ ọmọ yìí ó kọjá ní tèmi ń rò ẹ lọ jojú ẹ lọ pa ẹ lọ bá ọmọ ẹ̀jẹ̀ ńkọ́ lèmi ń rò ẹ wọ ẹyin mi kí mo fẹ̀yìn tì. àpáta ni bàbá o. tó bá fojú sàpáta ńkọ́. afọ ni. ẹyin lòun tápàdà bá forí sọ ńkọ́. bàbá a tún káyán káyán. ẹ filẹ̀ yóò padà kan jẹgbọn yóò kan kanra jẹgbọn ni ó ń gbowó lọ́wọ́ tiẹ̀. àdánwò tí mo fẹ́ fi kan kọjá gbogbo yìí tẹ̀ ń sọ yìí ẹ fọkàn balẹ̀ ìwọ máa lọ. bá àgbàlagbà. gbàgbé ẹ. ṣùwàlà. ẹ lọ máa ṣiṣẹ́. máa lọ bá iṣẹ́ tiẹ̀. má wọrí má wọrí. Ọlọ́run rádaràdà ló Ọlọ́run lọ́dún bá fọkàn balẹ̀ gbogbo ọjà pàṣẹ kí tábà yọ àmì. mi ò ní kí n bọ̀ mọ́. ìgbóni mi ò ti ní bọ̀ gbogbo owó lòwòrò tó ń ṣe kiri yẹn pàápàá àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilé sínú ṣọ́ọ̀bù ẹ̀mí báyìí ṣòro pé gbígbọ́ ògbó mo fẹ́ mójú ajé mi kò ní sọ mílíọ̀nù ọ̀fìn mílíọ̀nù jẹ́ kí n máa ṣe fà á tó ń lé mi. tẹ̀mẹ́lẹ̀ kọ́kọ́jọ́ ga mi transformer fásitì tí ó sì ná ẹ̀ tó bá rí ẹgbẹ́ ìjà ìbá kú ọ̀wọ́ ilé táwọn lè wà ní olórí òye mímọ̀ sọ̀rọ̀ abáni tẹ̀mẹ́lẹ̀ kọ́kọ́jọ́ ga mi àṣekú wálẹ̀ ó yà àṣekú dúró lókè àṣekú wálẹ̀ àṣekú dúró lókè àṣekú àbúrò àgbàlagbà. wọ́n kiri ya. Ṣàkàṣìkí ọmọ mi ọlọ́run lọ́mọ ló ṣọ́ọ̀tì ọlọ́run lọ́mọ nínú ìṣí ọlọ́run Ṣàkàṣìkí nílùú Ẹ̀gbá tó bá nìkan wọn ò lè lù ú tó bá yìn kò lè rùn ẹ́ tó bá fẹ́ kò lè pa ẹ́ tó bá pẹ́ wọn lè ṣe ẹjọ́ tó lè ṣe ẹjọ́ wọn léèyàn wọn léèyàn wọn lè jàre bọ̀. mo rò pé òun máa ṣé kì í ṣe pé òun ṣe èrè àbí kò fẹ́ dá fún yàrá ìyá ẹ̀ in front of my ọkùnrin tẹ̀ òun pé Ṣàkàṣíkí lójú mi náà yé orí mi ò mọ̀ pé kọrin ó lè máa kọrin sí ẹ Mr. Man ṣé ìwọ náà pè ní Ṣàkàṣíkí. ẹ̀jẹ̀ kọ́ mọ̀ ẹ̀jẹ̀ kọ́ mọ̀ Ṣàkàṣíkí. ẹ̀jọ̀ ẹgbẹ́ nu tí ò ga ẹ̀ sọ̀rọ̀ ǹjẹ́ mọ̀ pé student àdúgbò yìí ló ń sọ̀rọ̀ yìí ǹjẹ́ mọ̀ pé tí baálẹ̀ tó wà ládùúgbò ìgbà èmi ló kàn mí ní jẹ́kẹ́ mo bí mo ṣe tó ládùúgbò yìí màá ní kí wọ́n dá sẹ̀rí àpò every one of you leave by right now. wọ́n àwọn wẹ̀rẹ̀ barista tó kọ́ orin ẹ̀fẹ́ ṣẹlẹ̀ nìyẹn tó ní Ṣàkàṣíkí yóò Ṣàkàṣíkí ní dàgbà mi ṣẹjọ lórílẹ̀ níbẹ̀rẹ̀ adé kò mọ̀ pé mo ṣe ọmọ ta ni mo fi. ẹ̀jẹ̀ kọ́ mọ̀ Ṣàkàṣíkí yà bá ẹ̀jẹ̀ kì í sọ ìgbàlẹ̀. ẹ̀dùn wọ́n bẹ̀rẹ̀ orin wọ́n kọrin barista wọ́n kọrin Ṣẹ́fù Aláwo wọ́n kọ́ tí bọ́dá wá sọ Àyìndé lẹ́kọ̀ọ́ wo bí kò jẹ́ mo ń wẹ̀ ìkan pàápàá gan bẹ́ẹ̀ náà ṣe pé àbúrò Àyìnlá Ọmọwúrà rẹ̀ wo bí lọ́mọ yan o lọ́mọ yan ó dẹ̀ mo fẹ́ wù bàbá mi mo fẹ́ tàṣẹ ìlú ìpa àṣẹ dé ọ̀sẹ̀ fẹ́ pàṣẹ. ǹjọ́ mọ̀ pé iwájú ilé dáàdì mi ni mo wà ǹjọ́ mọ̀ pé gbogbo ohun tí mo sọ láti ṣàlọ́ àdúgbò yìí ǹjọ́ mọ̀ pé abẹ́gbẹ́
ó dà mi ní jẹ́ kó pọ̀ ṣe tó. ó dà abẹ́gẹ́ mo gbàgbọ́ abẹ́gẹ́ ó dà ẹ̀fìdí bàbá ìjókòó. abẹ́gẹ́ ẹ̀fìdí ìjókòó. èmi bàbá ní kò kàwé tẹ. bàbá ló ń sọ̀rọ̀. ṣe nọ́mbà èmi nọ́mbà yé má tún lè dádì mi. sórí tí bá mú ọwọ́ yìí tí bá mú ọwọ́ yìí tí bá sì díẹ̀ báyìí. ojú ẹ gbọ́dọ̀ yọ rẹ́ńbò òun wá ń jó ẹ lójú yẹn òun máa ṣe fúrẹ́ngà ó dáa wọ́n máa fẹ́ kàkẹ́ ń lè ké wọ́n pé rábà náà àti iná bídù nìyé azànàtà wábìlẹ̀ ìrètí azànàtà wábìlẹ̀ iná ẹ̀lẹ́ wọn màá jẹ́ kó yẹ pé màá dé Mushin láti Mushin màá gbàdó Oǹdó látó Oǹdó màá gbàdó Ọ̀yọ́ ibi tí màá parí ìrìn àjò sí àbá ẹlẹ́rù Ìlọrin lọ́dọ̀ wa. Àlàyé ìlàwé ẹ̀kọ́. Wọ́n ọlọ́kadà dúró we are now going to park. Mo lọ kó sójà wa. Lẹ́yìn lẹ́ẹ̀ máa mọ̀ ṣe jẹ́ nípa yìí. Mo gbẹ́ èmi lẹ fẹ́ jù. Ẹnu ni yá ni. Èmi kọ́ ma gbogbo yẹ wọlé wọlé. Takaya yẹ abojú yá yẹ. My life present, you're there fine. Thank you, mommy. Professor Jáde, Professor wo Ṣadé. Má jẹ́ padà sí. Independence. Ẹ má pẹ́. Ní mo fẹ́ kó wá ṣe ẹni kókó àwọn tí wọ́n fún mi. All right. Mi lè pẹ́ rárá máa dé sí. Hello. Bolowa. Walen gate bo. Ṣé ilé ọ̀dọ̀ wa? Wọlé. Èèyàn kan ló kàn pè mí lórí fún ọpẹ́ wọ́n máa ń dàtí lọ́wọ́ ló wọ́n tuntun ń pè lọ ṣàkàṣíkì àbùṣèkì ṣàkà ló ń pè wọ́n yẹn sóòótọ́. Ṣàkàṣíkì àbùkìnì ń gbọ́ lọ́la mi. Bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ sọ̀rọ̀ dàrẹ́ kí ló máa ṣe náà yẹn today? Ṣé mo búrọ́ ni? Kí ni problem ẹ̀ náà? Gbé gbogbo òṣì ọdẹ dídídídídídídí ló ń pè wọ́n. Wéèrè. Lọ́la. Yes, mom. Mọ́mì, ṣé mo sọ fún pé ṣàṣíkì ló ń pè wọ́n ṣé kí ọ̀sán àwọn náà ló ń bọ̀ yìí ẹ̀dẹ̀ ń pariwo mi ẹ̀. Yọ́nà Lọ́la kí ni ọgbọ́n tí ọmọ ìgbèrè sọ sí mi ní idiot? Èmi lè gbèrè. Mọ́mì ṣe ti gbọ́. Mọ́mì ṣe gbọ́. Kí ló ṣe ẹ náà? Ẹgbẹ́ ti mú ju owó èrè. Bẹ̀rẹ̀ jókòó kúkú ṣì lọ sọ́run jàre. Èsì wàhálà. Ṣàkàṣíkì àbùkìnì ń pè é. Bọ́bà. Ọlámù ti fi yára. Máa jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Tó o bá ní wẹ̀rẹ̀ wá ní sádùúgbò yín. Tó bá tẹ lókun fọ́mọ mi. Kí ẹ kọ́ ló dáadáa. Ẹ lù wọ́n dáadáa. Ẹ kọ́ ló bí mi. Ẹ lù wọ́n dáadáa. Akọ mi fún ẹ lẹ́yà. Màmá ẹ̀ jẹ́ láti. Máa pẹ́rẹ́ mi. Máa ní ìyá. Ẹ lù wọ́n. Ọlọ́kùn bàbá mi. Ọkùn lọ́kùn bàbá mi. Ọ̀tẹ̀ Mama ọjà láti. Máa lọ mọ́ jáde ọjà òṣì. Ẹ̀dọ́rọ̀ aládùúgbò ẹ̀ka mi aládùúgbò ẹ̀ka ní àwọn ọlọ́mọ ìlú ogun ló ń lò wáyé mi mo ní bí ẹjọ́ ní Ọlọ́run mo bẹ́ẹ̀ tó bá ṣòkùn fún ẹ bá mi pọ̀ lọ́la pọ̀ òfin lọ́lẹ̀ oṣù kan tó jà wọ́n pariwo mi lẹ́ẹ̀kan wọ́n pariwo mọ́ mi lọ́fọ́ ìdòdò ẹ fún ẹjọ́ lọ́la ojú ẹ̀gbẹ́ tó ó dẹ̀ ní mi ìṣẹ́ ó dẹ̀ ṣọ́ọ̀bù mi ìṣẹ́ mo ṣẹ́ ó dẹ̀ ti sọ fún ọ. Ṣé iṣẹ́ kankan mọ́ sí dojú sí mi? Àgbà bá aṣẹ́ mú mi, àjọ náà tún bá ẹ̀ lẹ́rọ bàbá mi wò yájú àgbà o. Sọ́lá bàbá.
ọmọ burúkú ti ń pàyà ilẹ̀kùn ọmọ wọlé ìyàbú ẹkún. èmi mo wé àdúgbò ló wé olùgbàgbé. èrè ká máa ń wo bí ní fún ẹmú bí o máa ń wo ní kókó èrè. ìyá ẹ̀ ó yá gbàdájà ó fẹ́ gbàgbó méjì mo ní fún ẹ bí o. ọmọ ìyá mi ò ọtúbà ọmọ a sọ̀rọ̀ sọ́bótò ọmọ wọlé ìyàbú sẹ́fún jẹ́ ó yá lọ́jì ìlà. bàbá bẹ̀ àánú rẹ̀ ló ṣe ní àánú rẹ̀ ló ṣe ní ó jẹ́ kí n bá ẹ̀dá mọ̀ bá lọ bíbí ìjì. àbáyé wa ṣé èèyàn ẹ̀ta inú mú rẹ̀ lóko ló sì bẹ́ẹ̀. ohun gidi tó ń jáde lẹ́nu ọmọ gidi. ẹ̀gbọ́n ẹ̀ ìyá pàrágà ni mo rí sí tó ṣàlàyé fún mi pé ṣàkàṣíkí ó ṣe ń báṣubàṣu ó dọjà ń rú ó tẹ gbogbo ẹ̀ yánmọ́yánmọ́. ẹ̀gbọ́n ẹ̀ mo ní kí wá gbé sí ẹ létí ká lọ babẹ̀ jẹ́ ká lọ ṣàyè fún. ẹ̀gbọ́n ẹ̀ ọbí ṣàkàṣíkí ṣe bá yóò bá jẹ́ lójú student student náà yóò mú wọlé iṣẹ́ ló gbọ́ yín kíra fún torí kò sẹ́ni tó kàwé nínú wọn wa. ṣàkàṣíkí padì ọba jẹ́ lójú ẹ̀ akẹ́kọ̀ọ́ tó dùn mí jù ni kíní tẹ́bí yẹn mi máa ń kọrin fún mi nígbà tí mo wà kékeré rẹ̀ ṣáàkì o tó lọ́kọ ọmọ rẹ̀ òdòdó lọ́kọ wà ó ṣàkàṣíkí tẹ̀yàmá. ìyá ẹ farabalẹ̀ tí wàá wà ní bàbá ó ti yé ìyẹn fi sùúrù sọ̀rọ̀. ìyá ìrùkù bàbá ẹ jókòó ká jókòó ẹ jókòó ẹ farabalẹ̀. orí mi tá n kọ́ bọ̀ lẹ́ẹ̀kan tá n gbádùn bọ̀ ó dé àdúrà ló ṣe mí o ló jẹ́ kí n bá ẹ̀ dábọ̀ ọ̀rọ̀ o bá lọ bí méjì kó tó múra. Ṣàkàṣíkí ló ṣe gbogbo ní táyà sọ yìí o. wo ìyá ìkòkò ẹ wá máa lọ lé. ẹ̀gbọ́n ẹ̀ ìyá yóò wọ́n lọ lé. mọ̀mọ́dé ìlọlé. ó di sàpọ̀ ẹ̀dí ṣá. ẹ̀gbọ́n ẹ̀ ní pé ká lọ bẹ̀ ká lọ da gbogbo ẹ̀rú fún wọn ni. ìyá ìkòkò bàbá ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí ni ṣe bẹ́ẹ̀ mi ni. anyway mo trust yín. ẹ̀gbọ́n ẹ̀ ìyá yóò wọ́n lọ jẹ́ mi gbé o. ìṣòlè ní ká máa lọ lé. ìyá ìkòkò ìṣó mo ti gbọ́. ìyá ìkòkò máa lọ ní abiyamọ. bàbá ẹ máa ń dájọ́ mi bàbá máa ń tí mi máa ń láyè ni. ẹ máa ní tàṣì ẹ̀gẹ̀ ní finishing àwọn èèyàn sì máa wá báyìí wọ́n gbé ṣòro tó le tó ìwà ẹni pé kọ́ máa lọlé wọ́n ń ṣàkàṣíkí da gbogbo igbá ẹ̀ ó dànù ó tẹ gbogbo ọmọ yẹn ó tẹ gbogbo àǹfààní tó yẹ káwọn kí ọkọ ẹ̀ bàjẹ́ ó lọ tẹ ìtẹ́kùn tẹ ó bàjẹ́ ẹ tún ní kókó máa kó rẹ̀ lọ olóyún máa ń bi tó ní máa wọ̀ pé ṣàkàṣíkí tó yẹ ká lọ bá ká lọ tẹjú ẹ̀ mọ́lẹ̀ ọmọ jẹ́ ká mú wèrè ẹ̀ ká gbẹ̀rẹ̀ ẹ̀ ká fi kó tiwa ká tẹjú wèrè mọ́lẹ̀ ká ti bọ̀lẹ̀ ká fi díwò. ẹ̀yin bọ́ ẹ̀dá ro Africa lẹ́sìn kájókòó kẹ́rù kájókòó ó dára ti gbọ́. ẹ wo ìta bá fi ju ọmọdé lọ a kì í fi hàn án. èèyàn tó máa ń fi hàn án náà kò kí ń gbélé lọ́wọ́ ní sá. wò mí pátí kan wà lẹ́yìn lọ́túnla nílẹ̀ yìí náà ni àríyá náà wí ìkan náà àwọn ọmọ wa tó lẹ́nu ń bẹ̀ ló fẹ́ dárayá olórin tó dẹ̀ máa ṣeré ń bẹ̀ ológòdó ni Ṣàkàṣíkí ò ní gbọ́ pólógòdó wọ̀lú kó má dé bẹ̀. bàbá jẹ́ fi ń dá lójú pé Ṣàkàṣíkí máa dé bẹ̀rẹ̀ ṣá. Ṣàkàṣíkí gbọ́dọ̀ wà bẹ̀ ẹ wò mí èèyàn ò gbọ́dọ̀ ẹ má jẹ́ kó tẹ́ ní kọ̀rọ̀ náà. ẹ tẹ́ sáyé báyìí. bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín máa ń sú èmi ni bọ́sì tí wọ́n ayé sí máa ń sú bàbá láàkàtì ni wọ́n máa ń bá ní kò yẹ kéèyàn tẹ́ nínú yàrá rẹ̀ kẹ́ gbé jáde sí pálọ̀ àwa àtúntò ìyàwó ẹ̀ àtúntò ọmọ ẹ̀. ọkùnrin àti obìnrin pé kí wọ́n rí. jẹ́ àtúntò bẹ́ẹ̀ Evans square ní kẹ́ jẹ́ ká gbé lọ. ẹ wo ibà yìí ẹ̀wọ̀n ẹ̀fún mi. mo fi rábà lọ́rọ̀ ẹ̀ lọ. láti àbábá mi. ọjọ́ ìdàgbà dàgbà àdúgbò wo tẹ̀sí wẹ̀ kọ́kọ́ dàgbà dàgbà lọ́wọ́ kan dàgbà. etí ẹ jì ìlú ọ̀bẹ wèrè wò ló ń bẹ̀. sọ́ni bóyá ìwà ẹ̀ lọ́wọ́ kan náà tí ẹ ti kọ́kọ́ bá ẹ náà ẹ ṣé ó
ó mọ̀ pé wájú ṣàkàṣìkì ló wà ní wà lọ kọjá olóhùn tẹ pípípípípí olóhùn fọkànlá ṣeré lábẹ́ tẹ̀ ṣàkàṣìkì. jóná o ti múlẹ̀ ayé yìí léjù. ọ̀gá dákun. para ẹ̀ balẹ̀ òun pé kán dákun òun pé kán má ṣe bẹ́ẹ̀ ṣé nígbà yìí bóde ṣe wà mọ́ mọ̀ pé èsì ọ̀rọ̀ ni wọ́n máa fi ṣe láàánú ni wọ́n fi ṣe láàánú ni. wọ́n fi ṣe láàánú ni kò wáyé kí wọ́n mọ̀ pé ìjọ kan wàá bẹ́sù pàdé èṣù máa lẹ́gò sórí tápín máa lẹ́gò mìíràn. ṣàgàṣìkì ibi ọ̀kadà yẹn ṣe kọ́kọ́ wá iná ayé ti jẹ́. wo bí filẹ̀ ó rí i pé gbogbo tẹ́dámà kì í wà lẹ́nu ẹ̀ fámìlì yìí nìyẹn fi jọra yín gbogbo ẹ̀ jọra wọn. ṣàgàṣìkì ó mọ̀ máa ṣẹlẹ̀ ìdájọ́ bíi báyìí kí n bà sí nlé o táwọn ṣe o tó bí báyìí pàṣẹ. sísè bàbá. níbi mo wá bàdé yìí níbi mo bàdé yìí n kò jẹ̀dá sí má kò ọjọ́ lórí mo pẹ́ sí mo rò pé ó yá wèrè pàṣẹ bí báyìí mo fi lẹ̀ wọ́n. kí n máa pàṣẹ rí lọ́wọ́ gan. ẹ má jà sí báwọn ẹjọ́. gẹ́gẹ́ bí àṣẹ tó ti wá látòkè sọ́wọ́ mi bẹ́ẹ̀ mi ṣe wà mo dájú gan o kò máa wo mi báyìí mo dẹ̀ tún jẹ́ǹtù mo ṣe kí ni mo tún jẹ́ǹtù ọ̀kadà tó ń wo yìí gbà pé ó ti ṣe kí ni ó ti tẹ́jú èṣù mọ́lẹ̀ èṣù dẹ̀ ṣetán láti ṣe kí ni láti jẹ́jú ẹ̀ lọ́wọ́ kan ọ̀kadà yẹn ayé ti jẹ́. ọ̀kadà wọn fi ṣe lánàá. ọ fi ṣe lánàá. lọ bẹ tó fi ṣe lánàá pé ó ti kọjá yìí ẹ o ó ti tẹ́jú èṣù mọ́lẹ̀ o èṣù dẹ̀ ti ṣe kí ni. bàbá ẹni abálábà ní bàbá o ìrókò dé owó wọlé dé àràbà ní bàbá ẹni abálábà ní bàbá ẹni àpèsè pèpè látọwọ́ dé. Bye.
dáadáa díẹ̀ ṣe dáadáa díẹ̀ pa. Ṣákìrù. Mo dáràn, ẹnìkan náà ti dé. Ilé ni mo wà lánàá tó ti pè mí, alẹ́ àná ló ti pè mí, mo rẹ̀ ń sáré bọ̀ lọ́dún ẹ̀yìn yẹn fún náà jàǹbí kan kíní kan. Ṣákìrù, mo gbé ta ló lọ ṣẹ, ta ló lọ bá, ta ló lọ kọlù, mo gbé ó ní kò fi mí lọ́kàn balẹ̀ ṣàánú mi. Kéèké ni tó ṣẹlẹ̀, mo ń náwó sí ẹ, kí ló dé? Ẹ wò mọ́ mi, ẹ jẹ́ kí n sáré yín ta. Má rí mi, gbogbo tó bá dé ní kò sọ fún mi. Èmi rẹ̀ ìyàwó ẹ̀rẹ̀, ṣàánú mi jọ. No, ẹ wò, ọ̀rọ̀ mi àti yín nìkan ni. Ṣákìrù. Ìmọ̀ olùjà tó jà tó yẹ tó yẹn. Óyá. Wọ́n mi dá ooo. Ṣákìrù wọn náà ti ṣe dáadáa díẹ̀, kí ni ta ni? Ṣé mi tún wà ní? Big boy lèmi náà ṣé gbogbo àdúgbò yìí takuntakun tó lè ní ìlú máa wá gbogbo ẹ̀ lórí ta. So nǹkan tó ń jọ lásán fún mi ń sìn ni pé bẹ́ẹ̀ mi ò wá òkè nìyẹn. Láìláì ibi tí mo rò sí kọ́ ni ìwọ rò sí sórí ohun tèmi sọ ni pé ìwọ náà tí environment bá dáa ó máa easy fún yàn láti wá obìnrin lórí ohun tí mo fẹ́ kó ṣe pé tó bá lè máa wá mi wá ìwọ náà mọ bá àdúgbò mi ṣe rí náà so big boy lèmi náà ládùúgbò mi ọba àlùkàn ni o. ẹni téèyàn ò bá fẹ́ nílé ẹ̀ máa ń jìnnà at least èmi náà ṣàlè wálé yín. Yes ohun tí mo fẹ́ kó sọ gangan nìyẹn so ó dà pé yẹn máa pè tó bá ń wá sílé ọ̀dọ̀ mi ìyẹn á lè máa ṣe gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe. wọ́n ló mọ̀. mo rántí nǹkan jẹ́ o mọ ẹni tí wọ́n ń pè ní tó máa ń gún yan ọ̀gbun lórí ọ̀gbun. wà á lè fọ ni ṣàkàṣíkí nìyẹn. ṣàkàṣíkí. ṣé o mọ ni. nọ́mà mi ò mọ ṣùgbọ́n mo dẹ̀ tún mọ̀ mo kàn ń gbọ́ tí àwọn èèyàn ń sọ̀rọ̀ yẹn pé environment mi ló ń gbé. area mi ló ń gbé. ṣùgbọ́n mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé wọ́n ló sick. ó sick nìkan kọ́ nǹkan tó ṣe ó ju sick lọ nígbà kó tó kú dànù. àbùtúkú ẹ̀ lọ́nà ọ̀run. mi ò ro lọ síbi tí wọ́n ń ro lọ yẹn no wọ́n náà máa dàbí amọ̀ náà mo lè ṣe mistake láti sọ ohun tí mo gbọ́ ni pé wọ́n ló sick ṣùgbọ́n pé kó kú ọ̀nà ó kò kú yẹn ìyẹn kò sínú. ìwọ family pẹ̀lú ẹ̀. no mi family torí bọ̀bọ̀ tí à ń sọ yìí ó ń jà fáwọn olóṣèlú káàkiri gúnyàn ṣe gbẹ sórí àwọn pèsè máa ń ṣe nǹkan gan. o ìwọ fi ṣàkàṣíkí sílẹ̀ tiwa ni ó jẹ́ ká rán àti ìran tiwa tó ti gbé ti ṣàkàṣíkí wò present tense ni ó jẹ́ ká sọ ìyẹn ti di past tense. mo ṣe pàtàkì sí ẹ gan. bẹ́ẹ̀. Daddy, I want to be you. Èyí ti jẹ́ tó wá jẹ́ ìwájú ìta. Mo bẹ wo ṣé bí inú ilé ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ṣe ló kàn déédéé lọ gun ooru àtúntàn fan àtàn AC ṣe ló kàn lọ gun ooru èmi ò dẹ̀ rí rẹ̀ torí ṣe ló tútù mú gbogbo àmì mọ́ fún oríṣi wọn mú láti mọ̀ pé ká máa gbé bọ́ńtà pé ká kúkú tẹ síta. Ìyá rẹ̀ kọ́. Kàn sí ní ó ti jáde. Ara fi dá tiréfe. Ibi gìjàgìjà ńlá bẹ́kùn, ìta gbangba làbíwá ajílẹ̀ kéke. Kò sí sọ nǹkan kan fún yín. Kò sọ bóyá òun ṣe nǹkan kan. Sọ nǹkan. A ní kò lè sọ̀rọ̀ látìgbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ sí bóyá di ẹnu papọ̀ tó ń dẹnu papọ̀ rẹ̀ kò lè sọ nǹkan kan jáde lẹ́nu rárá rẹ̀ ṣùgbọ́n nǹkan kan tèmi kan mọ̀ ni pé ọjọ́ tó ń lọ wọ́n ní wọ́n lọ sọ́dọ̀ àwọn eléré kankan ń kọrin àti ibẹ̀ náà dẹ̀ lọ ti ránṣẹ́ wá sílé àti gbà yẹn bó ṣe ń lọ ẹnu papọ̀ ló ń lọ ni kò lè rí nǹkan kan sọ bó ṣe lè sọ. Òun fúnra rẹ̀ mọ̀ rìn tó rìn. Ọ̀wá dá báyìí ó yẹ kó o jẹ́ kí gbogbo ẹbí rẹ̀ ọmọ bó ti rìn. Bẹ́jà ńlá bá sọ lálẹ́ omi àrálẹ̀ omi. Bákùkọ adìyẹ bá kọ́ oyè rẹ̀ àlà.
gbénú mi ríran báyìí ń tẹ́já ọ̀yá ẹ wò orin àjò ẹ̀gbọ́n yìí. Márùn ó. Àrùn. Mẹ́fà ó. Ẹ̀fà. Ẹ sọ pé àtùkútùkú ẹ̀. Àtùkútùkú ẹ̀ lọ́nà àrùn. Bọ̀dá mi ẹ ti báyé jẹ́. Ọmọ tí wọ́n bá yín jí báyìí tó lọ́dún. Ẹ wò mí. Ẹ padà rí. Àtìgbò ẹ ṣé. Ẹ padà rí. Ẹ ṣé. Ẹ ṣé sà. Ẹ ṣé. Bọ̀dá mi ó kú dé ká tó wá. Ẹ wọ́n kọ́ wá sí ọlọ́ láti tó ṣe é kú dé ká tó. Ṣé ìbínú? Ẹ ṣé ìyàwó, ẹ ṣé àdúpẹ́. Wọ́n ti máa rojọ́ mi fún yín pé èèyàn búburú ni. Mi kì í ṣe èèyàn búburú o. Kò sábì amọ tó máa fẹ́ rí ìgbónlẹ̀ bá tó máa ní kọ́mọ ń lọ torí bọ̀. Ọ̀nà ló máa fẹ́ kó lọ. So inú mi dẹ̀ pé understand mi. Ìgbà tó dẹ̀ yẹ pé ọmọ mi náà ti wá sọ pé tó ọ̀dọ̀ ṣàkàṣùkú ló tún fẹ́ láǹdì sí kò sí wàhálà. Ọlọ́run kó ṣàbá mi fi bẹ̀ gbà wọ́n. Ojú bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé ìyàwó, ẹ ní dààmú, ojú òní tì ẹ wà ní ṣẹlẹ́yà, ẹ wà ní mọ̀sàárì ọmọ. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò yìí? Mi kúkú sọ ní ṣàkàṣùkú ńgbà tí mo bí. Irọ́ o. Bẹ́ẹ̀ ni, Ṣákírùdíìnì ni mo sọ. Wà ní padà dé ṣàkàṣùkú mọ́ ní agbára Ọlọ́run. Ṣé wàá rí o, òun kọ́ lè wá fún lọ́mọ o, èmi gangan lẹ fún lọ́mọ tó dùn yìí o. Bẹ́ẹ̀ ni, ẹ wà ní mọ̀sàárì ọmọ, èrè lábà wá jẹ́ ń bẹ̀. Ẹ ṣé ìyàwó. Ẹ ṣé ìyá mi, inú mi tiẹ̀ ti dùn. Ìgbà tí ṣàkàṣùkú ti di Ṣákírù, in fact mo náà yọ̀ gan. Ẹ wò, ẹ má wà wọ́ọ̀rì. Èmi nísìnyí mo ti fọwọ́ sí, mo ti fẹsẹ̀ sí, mo ti fi gbogbo ara bí sí. Ẹ wò mọ́mì, ẹ má yẹ ká sọ̀rọ̀ lórí yẹn. Ṣé nǹkan tẹ fẹ́ ká máa sọ nísìnyí pé kẹ́ bá wa mọ́jọ wedding. Káwọn méjèèjì kí ọkọ wa mú ìyàwó ẹ̀. Àbí o mọ́mì, àbí o. Ẹ wò ṣẹ́ tẹ mọ̀ kọ́ mọ́mì. Ọ̀rọ̀ lọ sọ, ìyàwó yẹn ni káwọn bá ṣe máa wá ṣe. Tó bẹ́ẹ̀ ni ẹ mọ̀ kọ́ mọ́mì. Ẹ wò fẹ́ máa fẹ́ mi níyàwó tèmi. Tí máa mú ìyàwó tèmi dá mi báyìí gẹ́gẹ́. Ẹ ṣe kí n jókòó lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi jọ. Ilé yín. Kí ẹ tó wá mú ìyàwó lọ, àwa náà ti pèsè jíjẹ, mímu. Lọ́lá, wá kó wá bá mi gbé wáìnì fún ọ. Mo dúpẹ́ o. Àṣírí ọ̀pọ̀lọpọ̀ nílé wa. Ṣákírù, ó tún ní padà dé ṣàkàṣùkú wọn. Àmì o, kó pàdúrà. Mo mọ̀ pé mi wá, mo mọ̀ pé mi wá, ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ. Mo mọ̀ pé mi wá, mo mọ̀ pé mi wá, mo mọ̀ pé mi wá, ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ. Alhaji Soliu Àdáńgbá, mo mọ̀ pé mi wá, ọkùnrin wàwà wówó, mo mọ̀ pé mi wá, ẹkùn ó jẹ́ ẹran ìgbàsẹ̀. Mo mọ̀ pé mi wá, ó ń bẹ nílé ó tún ń bára ẹ̀ lẹ́rù. Mo mọ̀ pé mi wá, 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 ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ. Mo mọ̀ pé mi wá, mo mọ̀ pé mi wá, mo mọ̀ pé mi wá, ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ. Ẹ bá mi ká alájà mi dáadáa. Mo mọ̀ pé mi wá, àfa Ọláyínká Àdáńgbá. Mo mọ̀ pé mi wá, ọmọ bàbá mo kíyẹ. Mo mọ̀ pé mi wá, Alhaji Lónà gbogbo ẹlẹ́gà. Mo mọ̀ pé mi wá, bàbá ẹ̀kọ́ àdúró tì mí. Mo mọ̀ pé mi wá, 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 ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ. Mo mọ̀ pé mi wá, mo mọ̀ pé mi wá, mo mọ̀ pé mi wá, ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ. Tinko Akeem Soliu, mo mọ̀ pé mi wá, Nayam kíẹ. Mo mọ̀ pé mi wá, Ṣákì Ògúnkúnlé. Mo mọ̀ pé mi wá, Adiatu ọba Aṣẹ́sán. Mo mọ̀ pé mi wá, Starcom Dípọ̀ Òṣè. Mo mọ̀ pé mi wá, Yankina Jimu mo kí ẹ. Mo mọ̀ pé mi wá, Milade tèmi nìkan. Mo mọ̀ pé mi wá, Bebo Muritala Rasheed. Mo mọ̀ pé mi wá, Tobes Record gbogbo yín mo kí. Mo mọ̀ pé mi wá, Nojim Alábẹ́dé gbogbo yín mo kí. Mo mọ̀ pé mi wá, 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 ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ. Mo mọ̀ pé mi wá, mo mọ̀ pé mi wá, mo mọ̀ pé mi wá, ọlọ́pẹ́.
dáadáa. Mo mọ̀ pé mi wá. Mo kí bàbá tí mo tara ẹ̀ jáde. Mo mọ̀ pé mi wá. Mo kí àwọn àgbààgbà fún àtọ́lọ́ń gbà fún. Mo mọ̀ pé mi wá. Wòlíì pátápátá ayé ẹ ṣe. Mo mọ̀ pé mi wá. Gbogbo àdáhùn ṣe pátápátá. Mo mọ̀ pé mi wá. Mo dúpẹ́. Mo mọ̀ pé mi wá. Mo dúpẹ́ pẹ́ òkun. Mo mọ̀ pé mi wá. Gbogbo yín pátápátá ni mo kí. Mo mọ̀ pé mi wá. Gbogbo ẹ̀yin àbúrò mi. Mo mọ̀ pé mi wá. Mo mọ̀ pé mi wá. Mo mọ̀ pé mi wá. Mo mọ̀ pé mi wá ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ. Mi wá. Mo mọ̀ pé mi wá. Mo mọ̀ pé mi wá ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ.